Kini? Ini tadi lu. No. Yakub. Fún Yakub náà. Fún Yakub náà. Yakub. Kí ló tó fi sọ pé Cameroon? Ó yá gbé kó fọ̀dí. Cameroon, ń gbọ́ kí ló wọ́n ló fọ̀dí. O ti fọ̀dí nísìnyí, ṣùgbọ́n fọ̀dí tẹ́lẹ̀ àbí? Olóorun ni ọ́, olóorun. Adam sọ pé òun. Adam gbọ́ kí ló tó fi sọ pé irun. Kí ló tó fi sọ pé irun. Nígbà tí wàá fẹ́ tó rẹ̀ ló fi wá sọ pé irun. Olójú kí ìbejì rẹ ti ń rùn gan-an ọ̀ sọ pé òun rùn. Òtútù mú ọ. Òtútù ò ṣe ni mú ọ lójú kí ìwọ gan ló ń rùn. Sotiri kejì rẹ ti sọ pé Yakubu ń rùn. Kindly subscribe to our YouTube channel, Yoruba Pikin, and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.